ó ti wà mí báyìí láti ẹ̀kọ́ ọkọ̀ dá mi dúró sí báyìí ọ̀dẹ̀ ló kọ́ mi ò rí ìrìn tèmi báyìí gbogbo ẹni ìrìn tí bá fẹ́ rìn báyìí mo máa ń ṣètò ara mi ọkọ̀ dá mi dúró sí báyìí mi ò láì ní ìrìn báyìí. Okay. Ti gbọ́ ń gbà ẹ̀. Tẹ̀ bá mú fóònù ọ̀wọ́ ẹ̀. Ẹ lọ máa pẹ́ padà. Ṣé ilé ìtajà rẹ̀? Ṣé màá tẹ̀jọ́ ní bísínẹ́sì ni? Máa ní sùúrù kí ló ń ṣe ẹ̀. Bísínẹ́sì gbà ṣó mọ ẹni tí mo jẹ́ ló bẹ́ẹ̀ ń bá mi sọ̀rọ̀. Ṣé ọ̀tẹ̀ lè fọ́ fún ẹ ni? Ṣọ́mọ ẹ̀ gbádùn báyìí. Kí ló ń ṣe ẹ̀? Mo fọ́ fún ẹ. Ó yá oní fún ẹ fò tó wà ó ló máa ṣà. Nínú charity. Ṣó mọ tẹ́rìtìrẹ̀? Nínú àdúgbò. Tí bá bọ́ máa fẹ́ nù ẹ̀ pa. Nínú àdúgbò. Sórí ẹ pé ṣá kí ló máa ń ṣèyàn ọmọdé sí? Kí ló máa ń ṣe yín? Èmi ló bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n kí ló jẹ́ ṣá? Báwo ló ṣe jẹ́? Ládùúgbò mi. Ó yá sọ̀kalẹ̀. Sọ̀kalẹ̀. Ayé o ṣáà ti gbọ́. Sọ̀kalẹ̀ pé bá mi sọ̀rọ̀ ní àwọn. Sọ̀kalẹ̀ máa jẹ́ ìyá wa náà. Oríkò calm down. Calm down. Lẹ́tẹ̀ máa fún ẹ. Wọ́n ní ẹ̀kọ́ ṣe bá ẹ sọ kí ló ṣẹlẹ̀ ẹni kí ló ń ṣe ẹ̀ náà. Ìbàjá ẹbẹ̀ lọ́wọ́ ẹ̀ ní ìbàjá. Ẹgbà tí o bá jẹ́ ìgbà tó ń bá ẹ sọ̀rọ̀ kí ló dé tó gbọ́. Ní ìbàjá ẹ̀mí àti ẹ̀jọ̀ ń ṣe ọrí mọ́ mọ́ra amọ́ra ìgbàjá. I'm sorry. Àṣẹgbọ́ púpọ̀ ọ̀dọ̀ dẹ̀ ṣe ọpẹ́ fún àwọn olóògùn. O ṣe ẹ̀gbọ́n ẹ̀já rí o ṣe ẹ̀gbọ́n ẹ̀já rí. Ẹ ká tẹ̀ bí ẹ ká sáré tẹ̀ sí lẹ́sẹ̀ yà fún ẹ̀sìn lápá. O lè má bìlí. Ẹ ká sáré tẹ̀ sí. Ìdè ìjọba náà ṣe wà. Àlàyé ká sáré tẹ̀ sí. Ẹ má yẹ ká wojú ẹ̀já rí. Ṣọmọ kan. Kò dẹ̀ ní dákẹ́ yìí sí ẹ lára aṣọ white ló wà. Aṣọ white tó wọ ẹni ìfẹ́ tẹ́kọ̀ sí ẹ lára. Boss kò sí time. Boss kò sí time. Tẹ o jáde. Boss kò sí time. Boss kò sí time. Ẹ wo. Wọ́n náà tẹ wo. Ẹ wo. Àlàyé kàṣíkọ́tà fẹ́ ṣe kíákíá. Ọjọ́ lè máa bọ̀ bẹ́ẹ̀ yẹn. Ọjọ́ lè máa bọ̀. Jẹ́ ń pè fún ẹ. Inú iṣẹ́ àwọn ọ̀dẹ̀ ń ṣe bí. Àlàyé kàṣáyé kọ̀ ká sáré ṣe lẹ́sẹ̀. Jésù ló máa tẹ wọ eléyìí natural person. Ọjọ́ lè máa bọ̀ bẹ́ẹ̀ yẹn. Ọjọ́ lè máa bọ̀. Pé fast fast ni. Everybody knows. Kárí tí mo ráìsì tí wọ́n fi bọ̀ sí. Wà pẹ́. Àlàyé ṣé ó tó tẹ̀ ṣé ó gidi ó tẹ̀. Bẹ́ẹ̀ kò tẹ̀ wọ́n kékeré o. Next time, máa jù. Ẹ kọ́ kọ́ tẹ̀ ká ilé ìlọ. Calm down. Wọ́n ti kí ọmọ pariwo. A ti ń lọ sí. Wà á ṣe bẹ́ẹ̀ ní kò mú wa. Màmá kí wa náà máa ní bẹ́ẹ̀ nípa deliver client fún ẹ. Ó ti yẹ. Bá ti wọnú mọ́tò ẹ. Ó ti yẹ. Àfàyà èmi náà máa ń jálẹ̀ ẹ̀gbọ́n. Àwọn máa lọ bẹ́ẹ̀. Ẹ wá máa rí ṣe ṣojọ́. Ọ̀rọ̀ àwọn àjẹjẹ́ o. Màá lọ next time. Ó ti yẹn náà ni ó ti yẹ. Wọ́n kàn fi sẹ́rẹ̀ sí. Ìdílé á fún ẹ. Wọ́n bá ti gbowó wọn ní ṣe náà máa ọlọ́pàá náà máa fún lówó ṣáwá járìn kiri. Olópè wa. Ayé ọ̀rẹ́ ẹja gbàgbà. Ó ti ẹni bó ṣe wà. Bó ṣe yẹ kó wà nìyẹn. Ẹ̀yin fáǹsì mi ohun tó lè fi ràn wá lọ́wọ́ òun ni pé báyé ṣe gbogbo tá à ń ṣe káàkiri tá à ń ṣe gbogbo làálàá wa yìí tẹ́ ń gbádùn wa ẹ kò bá mi subscribe sí Ìgbìyànjú TV ṣé ẹ bá rí bẹ́ẹ̀lì kan yẹn ń gbó bẹ́ẹ̀ ẹ kò jẹ́ pàkà àwọn fíìmù tó wà ní Ìgbìyànjú TV ẹ comment ẹ like ó dá láàrin mi àti òyà ẹ download ẹ wá gbó subscribe lọ Ìgbìyànjú TV you are the best ẹ ṣé o.